wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú tí kò tí ì pọ́n tán tó ti gbó àmọ́ tí kò tí ì pọ́n, ìyẹn ni pé tó tóbi. Tó bá jẹ́ pé wọ́n nìkan ló fẹ́ dà lò fún ara rẹ̀, wá ẹyọ 4. Bá mi wá orógbó kó tó ẹ̀kúnwọ́ kan, ìyẹn ni pé kó tóbi 10 àbí 9 láwọn èyí tó ti gbó tó tóbi dáadáa. Bá mi wá kànáfùrù díẹ̀, ó ti yé báyìí nísìnyí, ó jẹ́ nǹkan 3, máa bá mi kọ́ kalẹ̀ lẹ́ o. Bá mi wá ewé efinrin, ó di 4. Bá mi wá ewé gúrófà yẹn, bá mi já ewé rẹ̀ díẹ̀. Ṣáà gbogbo àwọn nǹkan tí a sọ yìí, so ká gún gbogbo ẹ̀, ká gún papọ̀, ká sọ di powder, kó wá nà sá. Tó bá tóbi jọ́ kẹrin, kó tó tóngún, kó wá lọ kó kúnná fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́. Tó bá ti wá ṣe tán báyẹn, ó ti di powder nìyẹn. Máa fi mu ògì lálálẹ́, mo fi Ọlọ́run ṣẹ̀rí. Tó bá lọ yọ̀ kan léni ọjọ́ kẹta wa tó tún lò mí, kì í ṣe pé bí àǹkẹ́tọ́ àmọ́ lọ everyday. Kò sí òun lè lójú ọ̀sẹ̀ kan lọ, á treat gbogbo àbọ̀sẹ̀ méjì, ó máa treat gbogbo tó ń jẹ́ ìdákọ́lẹ̀ infection kúrò lára ẹ̀, wà balance, wọ́n náà lè dà àtẹ̀kálẹ̀ lára ìyàwó ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Nọ́mbà wa fẹ́yìn tí ẹ̀ bá lè ṣe tẹ̀dẹ̀ ní interest lórí ẹ̀, àbẹ́ ẹ̀ nídìí nǹkan míì náà, tó alẹ́ ní ìdákọ́lẹ̀ ni, jẹ̀díjẹ̀dí ni, nǹkan ọmọkùnrin súnkì ni, infection ni, ẹ pè nọ́mbà wa 070 81 15 08 11. Masalam.